ẹ jẹ́ kí á pàkúrọ̀ sílẹ̀ léṣu alọ́lọ́, ká jẹ́ orúkọ tó dùn lẹ̀ de àwọn ọmọ wa, jẹ́ orúkọ tó dáálẹ̀ de àwọn ọmọ rẹ, jẹ́ orúkọ tó dùn ún gbọ́ sétí de àwọn ọmọ rẹ. Ṣé o mọ̀ pé nǹkan tó bá ṣe sílẹ̀ ńsìn ó ní wọ́n fi pìtàn fáwọn ọmọ rẹ lọ́jọ́ ọ̀la. Gbogbo àrà tó o bá fi orúkọ rẹ dá lọ́jọ́ tòní òun náà làwọn ọmọ rẹ ó dé bá lọ́jọ́ ọ̀la o. Àwọn ọmọ anínidà níbo náà wà? Àwọn ẹbí anínidà kò sẹ́ni tó lè jáde nínú wọn. Wọ́n wà níbi wọ́n wà ṣùgbọ́n wọn tó bẹ́ẹ̀ láti wá jáde kan fọ́ sọ̀yà pé ẹbí aníni ni wá tàbí ọmọ aníni ni wá. Ẹ wo àwọn ẹbí Oyènúsì, orúkọ tó ti rẹwà tẹ́lẹ̀ ni tó jẹ́ pé gbogbo wọn fọ́ sọ̀yà pé orúkọ èmi lọmọ bí báyìí, èmi ni báyìí báyìí. Ṣùgbọ́n nígbà tí Oyènúsì tó ba orúkọ ẹbí náà jẹ́ tán kọ́, ṣó ṣe é tún ṣe mọ́? Wọn ò lè fọ́ sọ̀yà rẹ̀. Ẹ wo àwọn ọmọ ẹbí Ọdúnladé Adékọ́lá àti bí àwọn bàbá wa Òbí Kọ̀mándà, ṣé ẹ rí i pé wọ́n gbin orúkọ rere sílẹ̀ fún wọn? Ẹ wo bí Ọdúnladé Adékọ́lá bó ti ń fi bàbá ẹ̀ yangàn. Tó bá jẹ́ pé bàbá tí ò dáa ni gbogbo ìgbà tí bàbá yẹn kú kò ní bara jẹ́ tó bó ṣe bara jẹ́, toró mọ̀ pé orúkọ tí ó sọ àwọn àti orúkọ tó ń jẹ́ orúkọ tó ṣe é mú yangàn ni. Àwọn àǹfààní kan tiẹ̀ máa ṣí sílẹ̀ lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ pé wọ́n sọ pé àwọn ẹbí báyìí la fẹ́ kí wọ́n jàǹfààní oore ọ̀fẹ́ yìí, ṣùgbọ́n nígbà tó bá ti ba orúkọ ẹbí jẹ́ kó tó di pé ó lọ, báwo ni ẹ̀tọ́ àwọn ọmọ rẹ ló ṣe fẹ́ tẹ̀ wọ́n lọ́wọ́? Àwọn kan náà ṣàǹfọ́ sọ̀yà tó jẹ́ pé Bams, àwọn Bánkọ́lé, wọ́n á ní èmi odidi ọmọ Bánkọ́lé, kí ọmọ kan wá wọnú ẹbí yẹn wá kó wá borúkọ náà jẹ́. Ǹjẹ́ bọ́n ṣe ń fọwọ́ sọ̀yà orúkọ náà, ǹjẹ́ ní wọ́n lè fọwọ́ sọ̀yà arú ẹ̀ mọ́? Kò ṣeé ṣe. Ṣé bẹ́ẹ̀ ráwọn obìnrin míì tí wọ́n bá wọlé ọkọ, lẹ́yìn orúkọ ọkọ wọn wọ́n á tún forúkọ bàbá wọn gbé lẹ́sẹ̀. Ṣé bórúkọ bàbá wọn dùn gbọ́ ni? Ṣé bọ́n mọ̀ pé bàbá àwọn jẹ́ èèyàn gidi pàtàkì láwùjọ ní ló jẹ́ wọn forúkọ ọkọ wọn bẹ̀rẹ̀ tán tó fi ti bàbá wọn gbé lẹ́sẹ̀? Torí náà ẹ jẹ́ ká jẹ́ orúkọ rere sílẹ̀ dàwọn ọmọ wa. Tá a bá torí tiwa jẹ́ orúkọ rere ká ro tàwọn ọmọ wa o. Ire o. Yorùbá ládùn. Adùn ni Yorùbá.